ìdánilẹ́kọ̀ọ́ ni tá a sọ láti ilẹ̀ wípé kì í ṣe wáàsí ọ̀pọ̀ wáàsí làwọn èèyàn ti ń gbọ́ ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ lélẹ̀ tá a wò pé ó ṣeé ṣe láwọn ọbọ̀ míì kí wọ́n má mẹ́nu bà wọn nípa àrá tọ́ndà tẹ́yìn mọ̀ yẹn táwa náà mọ̀ ń gbọ́ àwọn kan pé Ṣàngó Olúkòso ní sán àrá àwọn kan pé àyàrá aná òun lára oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ ṣùgbọ́n ojú wo ní Islam fi wò ó ọ̀rọ̀ wo ló wà lórí ẹ̀ nínú ẹ̀sìn Islam ìjálù Kùránì ìjó sọ̀rọ̀ lórí àrá. nínú àwọn màláíkà tọ́lọ́run bá dá lára wa àrá òun dédé ń sán àṣẹ Ọlọ́run ló fi ń sán bára bá ti wá sán tó sán yẹn bẹ́ẹ̀rù ṣe ń bá wa ẹ̀rù máa bá àwọn ẹranko mi tí ó sáré wọlé bẹ́ẹ̀rù ṣe ń bá wa ló ń bá àwọn àlìjànú náà nígbà tára bá sán bẹ́ẹ̀ náà. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbangba ló kọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ ń gbé pàṣẹ máa wẹ̀ ni ó ti ń fẹ́ gbé bíbọ̀ díẹ̀díẹ̀ o àní wàrà wa ti láṣẹ ọba mi Olùmarè ìjálù Kùránì ìjó sọ̀rọ̀ lórí àrá ìdí rèé tí àlejò wa ó tún fi bá wa tọ̀mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí lónìí tí í ṣe apá kejì ètò àná ńlá ṣe episode 1 òní lẹ́pisode 2 ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ ẹ ṣeun wa àná alhamdulillah ẹ ṣeun wa òní alhamdulillah ẹ tún kú palẹ̀ mọ́ ọ̀la alhamdulillah bá a ṣe jọ ṣeré táwẹ̀ ó fi jálẹ̀ lágbára Ọlọ́run ọdún níyẹn kì í ṣàìmọ̀ fólóko ẹ kí gbogbo àwọn aráalé ẹ ṣàdúrà fún wọn níwọ̀nba káwa wọnú ètò tòní sà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo ẹ̀yin aráalé. A kí yín o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéyínká, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, a kí gbogbo yín púpọ̀. Ẹ ṣé o. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. A sì kú ọ̀rọ̀ ẹ̀sìn, a kú tẹnu, a kú iṣẹ́ ọlọ́rẹ̀, a kú iṣẹ́ ládá. Ọlọ́run jẹ́ àbàbí tó lérè. Àmín. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ ó parí ẹ̀ o. Àmín o. Gbogbo ohun tó ní kálukú wa bá wá sunkún ẹ̀ síwájú Ọlọ́run tá a sunkún ẹ̀ síwájú Ọlọ́run má ṣàì fi lé wa lọ́wọ́. Àmín. Ọlọ́run máa ń ṣoore fún mi yàn gbà mí tí ó fi ṣàdánwò. Gbogbo ohun tá a bá bèrè lórí pátá Ọlọ́run ní fàdánwò sẹ́gbẹ̀ẹ́ fún wa. Àmín. Bila hawla wala quwwata illa billahi aliyil azim. Àmín. Ẹ bá ń dá orúkọ yín fún gbogbo ara ilé. Ní ẹ̀kan sí orúkọ tèmi ni Fatih Àyìndé Adéṣínà. Ọlọ́run jẹ́ àrí pẹ́ sà. Àmín. Ọ̀gá mi torí pé ètò tó ṣe pọ̀ tí ẹ fẹ́ lọ ṣe láwọn ọbọ mi ṣùgbọ́n wọ́n ti wà yìí náà ìdánilẹ́kọ̀ọ́ ni ká jẹ́ káwọn olólùfẹ́ wa kí wọ́n jàǹfààní ẹ̀ nínú oṣù Ramadan tá a wà yìí. Masha Allah. Bàbá ọ̀rọ̀ àrá mo sọ fún yín lánàá pé a tẹ̀síwájú ojú wo ni Islam fi wo àrá ìjọlọ́hún sọ̀rọ̀ nípa àrá láfẹ́kẹ́ là wá lọ́yẹ̀ lórí ẹ̀sà. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa sahbihi ajma'in. Àǹfààní eléyìí tó fún wa yìí kò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Bó dẹ̀ já sí wípé Ọlọ́run náà ti clarify ẹnu al-Qur'an gbé fi qulubihim marad fazadahumullahu marada. Ṣé rí gbogbo àwọn tí wọ́n dọ́lọ́run bá mọ̀ yẹn tí wọ́n ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run bá tó dá gbogbo nǹkan pátápátá Ọlọ́run ní àárẹ̀ ń bẹ lẹ́mìí wọn. Àárẹ̀ ń bẹ lẹ́mìí wọn. Àárẹ̀ ń bẹ lọ́kàn wọn. So àárẹ̀ yẹn ò sì ní kú Ọlọ́run lóhun tó mọ̀ ṣàlékún ẹ̀ ni. Kì í wá ṣe nítorí nǹkan kan lọ́lọ́run fi ṣe tí wọ́n bẹ́ẹ̀ falahum adhabu jahannam walahum adhabu al-harik torí kóhun lè fi wọ́n sínú iná ẹlẹ́ta ìlérò tó já sí wípé wọn ò ní kú ń bẹ̀ la yamutu fiha wala yahya wọn ò ní kú ń bẹ̀ wọn sì ní ṣẹ̀mí ń bẹ̀ bí wọ́n sì ṣe wà ní ẹgbẹ̀rẹ̀ ẹni pé orí ńlá ilé ìtọ́lọ́run bá ṣe fún. Alhamdulillah. Èyí tó kù dáwà bẹ́ lọ́run ni pé gbogbo ohun tí ó gbé wa kó nu Islam ká tó jáde láyé Ọlọ́run má fi kàn wá. Àmín. Kọ́lọ́run jẹ́ Muslim yẹn dọ́dọ̀ Ọlọ́run. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Ṣé wá rí nípa ìbéèrè tẹ́ ìbéèrè yìí Ọlọ́run bá tóbi púpọ̀. Allahu akbar. Òun ló dá gbogbo nǹkan pátápátá. Adéyínká. Bàbá. Ọlọ́run ní fi nǹkan ṣàlàáfíà yín. Àmín àtẹ̀yìn náà àtàwọn tí wọ́n ń gbọ́ wa. Àwọn àǹfààní tí ẹ̀ ń ṣe gbogbo ọmọ aráyé yìí àwọn nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ronú lọ síbẹ̀ làwọn nǹkan tẹ́yìn lọ ń hú jáde wáyé pé káwọn èèyàn lè mọ̀ pé àwọn kan báyìí exist. Ẹ wàá gbé wá nígbè pé àwa tá a jẹ́ èèyàn lápapọ̀ ẹ jẹ́ ká rí wípé nǹkan yìí exist o. Ó dá Ìsìláàmù ojú wo ni Ìsìláàmù tó fi wà àwọn nǹkan báyìí bí Yorùbá bá ń pè ní báyìí kí ni Ìsìláàmù sọ ń pa ẹ̀. Ẹ̀ ń ṣe léyìí
ọlọ́run ti kádàrá pé ọ̀nà tẹ́yin fẹ́ gbà fi ṣe dáadáa nínú ilẹ̀ ayé ẹ wá wo àwọn èèyàn tọ́lọ́run bá ti lò yín sábàbí dáadáa fúnnu ayé ọlọ́run àwa bẹ̀ gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí iṣẹ́ olóore kan ni tó lágbára kò wá pọ̀ lójú ọlọ́run láti dànù o torí tọ́lọ́run bá lóun ò gbaṣẹ́ kan kò sẹ́ni tí ó gbà o kò gbà náà nìyẹn ọlọ́run àwa bẹ̀ ọlọ́run má kọṣẹ́ yín o àmín kọ́lọ́run jẹ́ bá ń bi tó lérè àmín gbogbo àwọn tọ́lọ́run ti wá lóyìn sábàbí dáadáa fún náà ọlọ́run jó dáa fẹ́ni kọ̀ọ̀kan tiwọn náà. àmín ṣe rí àrá ọ̀rọ̀ bíi 5 ni màá sọ lórí ẹ̀ gẹ́gẹ́ bí tọ́lọ́run ọba náà gbé wá ẹ ṣeun sà nínú Al-Qur'an ọlọ́run ọba òun ló dá gbogbo nǹkan gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ nínú gbogbo ohun tọ́lọ́run ọba dá yányán ó dẹ́yẹ ó dẹ́ranko ó dáwọn èèyàn ó dá àlìjànú ó dá àwọn màláíkà nínú àwọn màláíkà tọ́lọ́run ọba dá lára wa nínú àwọn màláíkà tọ́lọ́run ọba dá ní ní àrá àrá wà ẹ̀yà màláíkà ni àmọ́ iṣẹ́ tiẹ̀ tọ́lọ́run ọba gbé fún ó yàtọ̀ sí àwọn màláíkà tó kù ṣíṣẹ̀mí tiẹ̀ àti bóun ṣe ń lo ìṣẹ̀mí tiẹ̀ ó yàtọ̀ torí ó ní ohun tóun bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé nínú ìròyìn àwọn màláíkà ni wípé la ya'suna Allaha ma amarahum àwọn tọ́lọ́run bá ti ní go ni wọ́n ń yiri ẹ̀ o bẹ́ẹ̀ ni gbogbo ohun tọ́lọ́run bá ti pa wọ́n láṣẹ wọ́n ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn ò dẹ̀ kí ń pa ọlọ́run ọba wọn kí ń gbọ́ ọlọ́run ọba lẹ́nu níbi àṣẹ ọlọ́run wa yaf'aluna ma yu'marun bọ́lá bá ti ní ká ṣe nǹkan báyìí wọ́n ń ṣe lọ́n tí wọ́n nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lára ló ṣe rí láàrin wọn ṣe wá rí àrá yìí bó ṣe wá ní agbára tó ó ní control àrá ní control ó ní control gbogbo ohun tí ń jẹ́ control àrá látòkè délẹ̀ ìkápá ọlọ́run ọba ló wà kò fi ilẹ̀ fẹ́ dà kan Allahu Akbar torí ọlọ́run ọba gangan fún rẹ̀ mọ ohun tó dá ó mọ àwọn èèyàn ó mọ̀ wípé bá a bá bínú torí ìbínú wa á ti ṣe ohun tí ò dáa tán nígbà tójú wa bá là láti mọ̀ pé ìbínú ni a mọ̀ wá parọ́ mọ́ṣẹ́ ìtọ́ni èṣù ni iṣẹ́ èṣù ni ọlọ́run wa ti mọ̀ wípé tí n bá fífi jánu kí ní ilẹ̀ fẹ́ èèyàn yìí ẹ para yín tán a máa lò nílòkulò ní ó wá dì í mú fún rẹ̀ pé òun nìkan lòun wà in charge ti tóbi ọlọ́run so bára ó bá dún ọ̀kápá òun ló wà bí ò bá ní dún ìkápá òun ló wà ọlọ́run ni ṣe wá rí bí ọlọ́run ṣe wá pàtàkì àrá tó gbogbo àwọn màláíkà ọlọ́run pàtàkì o ṣùgbọ́n nígbà tó ọlọ́run bá fẹ́ separate àrá fúnra ẹ̀ ó fún ní odidi súrà nínú Al-Qur'an ó fún olódidi súrà nínú Al-Qur'an odidi súrà nínú Al-Qur'an chapter the thunder ó wà nínú Al-Qur'an. ẹ dákun ẹ má bínú fáǹfààní àwọn èèyàn tí wọ́n wà nínú ilé kí ni lárúbáwá àrásà arwad so fáǹfààní ẹ̀yin tẹ́ wà lé Yorùbá lo èdè àyálò ni ẹ fi pè ní àrá lárúbáwá ní pè ní arwad àwọn olóyìnbó máa ń pè ní thunder the thunder so odidi chapter lọ́lọ́run bá gbé fún nínú Al-Qur'an tọ́lọ́run bá fi sọ̀rọ̀ nípa ara a lè mọ̀ wípé ìkápá ọlọ́run ní ara wa ànábì náà sọ̀rọ̀ nípa ẹ̀ sallallahu alaihi ṣe wá rí wasallam bí ara ṣe wá wà yẹn nǹkan 5 kan lọ́lọ́run bá júwe fún wa nípa ẹ̀ nínú Al-Qur'an ẹ jẹ́ á máa wọ̀ láti bí alákọ̀ọ́kọ́ sà naam Quran 13 ayah 13 ẹ̀yin náà lè máa ṣe nínú ilé bẹ́ẹ̀ ni fún confirmation Quran 13 ayah 13 lọ́lọ́run bá ti clarify kí ni nǹkan tó ń jẹ́ àrá fún wa ọlọ́run sọ pé a'udhu billahi minash shaitani rajim yusabbihu ar-ra'd bihamdihi wal malaikatu min khifatihi wa yursilu as-sawa'iq wa yusibu biha man yasha wa hum yujadiluna fillah wa huwa shadidul mihal ìhun tọ́lọ́run bá sọ àyà kan ṣo yẹn nǹkan 5 lọ́lọ́run kó sínú ẹ̀ ló fi júwe àrá fún wa ti tóbi ọlọ́run ọlọ́run ní ṣe rí àrá tẹ́ ń wò yẹn o tó bá sán àrá òun déédéé ń sán àṣẹ ọlọ́run ló fi ń sán bára bá ti wá sán tó sán yẹn ọlọ́run ní ohun tó ń sọ bó ṣe ń sán yẹn ni wípé ó ń ṣe àfọ̀mọ́ fún wọn ọlọ́run ó dẹ̀ ń dúpẹ́ oore tó wọn ọlọ́run bá ṣe fún ni. Allahu Akbar òun ni pàrà tára máa ń ṣe yẹn bó ṣe sán yẹn ọlọ́run ní ihun tó ń sọ nìyẹn àkọ́kọ́ nìyẹn o ọlọ́run ní ihun tó ń sọ nìyẹn òun náà tún ń gbọ́ lọ́hun tóbi òun gbọ́ lọ́hun bá tó ọ̀nà tóun máa ń gbà gbọ́ lọ́hun bá tóbi ń tiẹ̀ nìyẹn ṣe mọ̀ pé gbogbo ohun tọ́lọ́hun bá dá ló ń gbọ́ lọ́hun bá tóbi yàtọ̀ sí àwọn èèyàn tí wọ́n ṣàìmọ̀re sọ́lọ́hun yàtọ̀ sí àwọn àlìjànú tí wọ́n ṣàìmọ̀re sọ́lọ́hun lẹ́yìn àwọn ìyẹn gbogbo nǹkan tó kù tọ́lọ́hun bá dá ó ń ṣàfọ̀mọ́ fọ́lọ́hun lẹ́dẹ̀ ń dúpẹ́ orí tọ́lọ́hun bá ṣe fún un ọlọ́run wá ní bára bá ti dún bẹ́yẹn ó ṣàfọ̀mọ́ èmi ọlọ́run ni
ó tún dúpẹ́ orí tèmi Ọlọ́run bá ṣe fún ni. Alhamdulillah. Ọlọ́run wá ní kò wá tán síbẹ̀ o. Eh. Ó wá ní dúndún tó dún yẹn tóun pè láfọ̀mọ́ àti bó ń dúpẹ́ yẹn wal malaikatu min khifatihi. Ṣé mọ̀ pé bára bá sán ẹ̀rù máa ń bà wé èèyàn. Bẹ́ẹ̀ ni pé yéè ẹ̀rù máa ń bà wá. Àṣé kìí ṣàwa nìkan lẹ̀rù àrá máa ń bà. àwọn wo tún ni ẹ̀rù àrá tún máa ń bà sá. Ẹ̀rù àrá máa bà àwọn màláìkà náà. Allahu akbar. Gbogbo màláìkà Ọlọ́run pátá tára bá sán báyìí ẹ̀rù máa bà wọ́n ni. nígbà ẹ̀rù wa ń bà àwọn màláìkà bó wàá lè èèyàn tó sán ogun torí àwọn náà pé yé àyàyà ṣe kọ́kọ́ já kéèyàn tó control ara Àṣẹ ẹ̀. Ọlọ́run ni. Allahu akbar. Nítorí pé Ọlọ́run bá máa ń fi dúdú yẹn fi ń rinlẹ̀ dúdú àrá yẹn fi ń rinlẹ̀ fún wa wípé àlóhùn lágbára sẹ́. Kò dẹ̀ sí ohun tóun ò lè fi báyàn jà. Allah. So bó bá ṣe wá dún yẹn bẹ́ẹ̀rù ṣe ń bá wa ẹ̀rù máa bà àwọn ẹranko ẹ̀rẹ̀ ẹranko mi tí ó sáré wọlé. Bẹ́ẹ̀rù ṣe ń bá wa ló ń bá àwọn àlìjànú náà o. Gbogbo ohun tó tọ́lọ́run bá dá lẹ́ranko lẹ̀rù máa bà lórí ilẹ̀ nígbà tára bá sán. Bẹ́ẹ̀ náà ẹ̀rù ó tún bá àwọn màláìka. Ṣé mọ̀ pé Ọlọ́run ti sọ pé ó ń yin òun ni. Bẹ́ẹ̀ ni. Ó dẹ̀ ń dúpẹ́ ni. Ṣé wá rí ohun tó fi ń yin lọ́hun tóun fi ń yin lọ́hun yẹn tó fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn ìbẹ̀rù ló tún jẹ́ fáwọn ẹ̀dá tó kù. Allahu akbar. Ìbẹ̀rù gidi ló jẹ́ fáwọn ẹ̀dá tó kù àtàwọn màláìka náà. Ọlọ́run wá ní pé ẹlẹ́kẹta wà yóò rí sí lu sọ wá àìkọ òun á tún ọmọ ránṣẹ́. Ọlọ́run á máa rán àránṣẹ́ pẹ̀lú àwọn òkúta ńláńlá àwọn òkúta tó gbóná láti strike fayosibu biha man yasha láti lè lọ fi ṣe ìbáwí fún ẹni tó bá wu òun Ọlọ́run ọba. Láti lọ fi ṣe ìbáwí fẹ́ni fún ẹni tó bá wu Ọlọ́run ọba. Ó lè jálìjànú bú kan. Ẹ ti mọ̀ wípé bára bá sán bẹ́ẹ̀ yẹn ihun tó ṣe kì í ṣe bó sán lásán o. Ó tún níṣẹ́ tó fẹ́ ṣe. Àkọ́kọ́ yóò gbọ́ Ọlọ́run tóbi. Ẹlẹ́kejì ẹ̀rù ó bà gbogbo àwọn ẹ̀dá. Ẹlẹ́kẹta Ọlọ́run ránṣẹ́ ni o. Allahu akbar. Ọlọ́run ránṣẹ́ ni ṣe rí wípé bó ṣe wà yẹn is not about the spiritual kì í ṣe pé ó wà spiritual ṣùgbọ́n ó wà physical bára ṣe operate ní tiẹ̀ ihun tá a máa rí ni. Ìgbà míì wà tó já sí pé strike ẹ̀ Ọlọ́run bá lè rán sígi ni á dẹ̀ pieces igi yẹn. Yorùbá fi máa ń gbé ara wọnú igi kan ó wọnú igi kan. Ó yagi o igi kan wó Ọlọ́run bá rán sígi yẹn Ọlọ́run nìkan ló mọ ohun tí igi yẹn ṣe fún. Tọ́lọ́run fi ní kó lọ bá gbígbé ilé ayé ẹ̀ kó lọ fi sópin. Kó lọ bàjẹ́. Tó bá sì wọ Ọlọ́run ó lè rán sáwọn èèyàn. Lẹ́fì rí pé ara pa ẹnìkan. Fayosibu biha man yasha. Ọlọ́run ní òun ó rán pé kó lọ fi mùsíbà kan ẹni tó bá wu òun Ọlọ́run tóun bá rán sí. Ọlọ́run má fi mùsíbà kan wá. Àmín o. Nǹkan kan wá ṣẹlẹ̀ recently kò tí ì ju bí ọdún 3-4 lọ tí òjò ń rọ̀ lọ́wọ́ rọ̀lẹ́ tára sán. Ọmọ kan wá ń bẹ ó ṣẹ̀ dé láti school ní ọmọ yunifásitì ni òun operate system ẹ̀ lọ́wọ́ ìyẹn laptop. So ojú window òun dẹ̀ ṣí window lẹ̀ nígbà tí àrá yẹn strike eléyìí ṣẹlẹ̀ gan ni tá a rí reality nígbà tí àrá yẹn strike iná àrá yẹn ó wọnú ilé ó dẹ̀ wọnú laptop ọmọ yẹn ó dẹ̀ ṣe sábàbí tọmọ yẹn fi jáde láyé. Allahu akbar. Ó dẹ̀ ṣe sábàbí tọmọ yẹn fi jáde láyé níbi tí Ọlọ́run bá lágbára dé níbi àrá. Ọlọ́run wá ní ẹni tó bá wu òun Ọlọ́run lòun máa tún rán sí pé kó lọ fi ṣùtá kan tó bá wò wọn Ọlọ́run òun rán sálì jẹnu kan tó ń kọjá yìí ẹ̀ kó lọ fi ṣùtá kan kò sẹ́ni tó wọn Ọlọ́run bá ò lè rán àrá sí láti lọ fi ṣùtá kan. Allahu akbar. Ọlọ́run wá tún wá ní wípé wahum yujadiluna fillah bẹ́ẹ̀ ṣe ń wo àrá yẹn àwọn ọmọ ogun èmi Ọlọ́run ọba ni wọ́n o. Ọmọ ogun Ọlọ́run lára. Kò sí ohun tọ́lọ́run bó lè fi ẹ mọ̀ pé mo ti sọ lẹ́ẹ̀kan náà pé bọ́lọ́run bá fẹ́ báyàn jà kò dìgbà tọ́lọ́run bá sọ̀kalẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni kò sí ohun tí ò lè fi báyàn jà. Kò sí ẹ wo ọ̀n pé ọba kan ní ọba Namurudu nígbà ayé anabi Ibrahim alayhi salatu wa salam nígbà tí Ọlọ́run ní ká anabi Ibrahim lọ jíṣẹ́ Ọlọ́run bá fún pé ó lọ júwe fún pé Ọlọ́run bá lọ́ba tó dá gbogbo nǹkan Ọlọ́run bá lọ́ba tí ń pa ihun tó bá sì pa yóò tún jí lọ júwe Ọlọ́run fún nígbà tó débẹ̀ anabi Ibrahim alayhi salatu wa salam ó jíṣẹ́ Ọlọ́run bá fún Namurudu wa ní pé kọjá yẹ òun gángan fúnra tó wọn Ọlọ́run lòun ṣùwárí ètò sọ kẹ́yìn ẹ̀ ta ló sọ fún ẹ pé òun náà lè ṣe gẹ́gẹ́ bí alágbára tóun náà jẹ́ ó wá ní kán lọ mú ẹrú méjì wá nínú yẹ̀wù nígbà táwọn ẹrú méjèèjì yẹn dé ó pa kan ó dá kan sí ṣèbó lọ́lọ́run bẹ́ẹ̀ máa ń pa ẹnìkan wá pààyàn á tó dáyàn lẹ̀ òun náà ti wá pa ẹnìkan nísìnyí òun dẹ́nìkan sí
Ànábì Ibrahim wa ní Ọlọ́run tóun júwe fún ẹ bó ṣe máa ń ṣe kọ́ ni Hey. ó dáa náà tó bá wá dẹ lójú bọ́ Ọlọ́run nìyẹn alágbára nìyẹn èyí tó paálẹ̀ yẹn ọ̀yá jí padà tó. èmi ó wá sọ fẹ́ gbọ́ ọba tèmi tí mo wá júwe fún ẹ bó ó lè pààyàn ẹni tó pààyàn náà á tún jí padà. Allahu Akbar. ṣùgbọ́n ìyẹn kọ́ ni mọ́sálà tí a fẹ́ sọ. mo fẹ́ kàn tẹ̀ mẹ́kọ̀ọ́ kan wá ní bí Nàmúrúdù ṣe lágbára tó nígbà náà bó ṣe ní agbára tó bó ṣe fẹ̀ǹfẹ̀ tó bó ṣe kàǹkà tó nígbà tó yẹ Ọlọ́run tọ́lọ́run fẹ́ mu ẹ̀fọn lọ́lọ́run ti bọ̀ mú. ẹ̀fọn lásán mosquito. kòkòrò ẹyọkan Ọlọ́run sì gbà sí nímú. ṣé ẹ mọ̀ wípé àmọ́ aráṣọ àfọlọ́run tá a bá sùn ẹ̀fọn máa kùn létí wa ni. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n kò tó bẹ́ẹ̀ kó wọnú etí wa torí pé ọ̀nà yẹn ń ṣọ̀nà ẹni tó bá sùn tí ẹ̀fọn bá kó wọ létí àbí tí kòkòrò kó wọ nímú ó ṣì ọ̀nà gbà ni. ẹni ò wá ní lálàáfíà títí dìgbà tí nǹkan yẹn bá tó jáde kó nu etí ẹ̀ títí dìgbà tí nǹkan yẹn bá tó jáde kó nu ojú ẹ̀ àbí inú imú ẹ̀ lẹ́ni ó tó lálàáfíà. wọ́n wá gba orí Nàmúrúdù títí tí ẹ̀fọn ò jáde. nígbà ẹ̀fọn kó wọ nímú. nígbà tẹ́fọn kó wọ mú. yóò sì mọ̀ pé ẹ bá ń lagi mọ́ bí ẹ bá ń gbá bí. Allahu Akbar. ẹ̀fọn nìyẹn ò ká mọ̀ wá sọ àrá. Ọlọ́run wá ní àrá nínú àwọn ọmọ ogun èmi Ọlọ́run tí mo máa fi ń bá yẹn jà lòun náà wà. ẹ má wàá gbàgbé o wà wọ shadidul mihal ó mà ní agbára o. ẹ wo àwọn ìròyìn márùn tọ́lọ́run bá fi ròyìn àrá fún rẹ̀ torí òun ló dá nǹkan ẹ̀. bẹ́ẹ̀ ni. òun náà ló dẹ̀ wà in charge ẹ̀ òun ló ń control ẹ̀. ó sì mọ ohun fi pilẹ̀. òun ló sì mọ ohun tó fi pilẹ̀ òun ló sì mọ bó ṣe tó. kò wá sí ẹ̀dá kan tọ́lọ́run bá dá tó lè ròyìn àrá bára ṣe tó bọ́lọ́run bá ṣe ròyìn ẹ̀ yìí. Allahu Akbar. kò sí. ṣé wàá di bó ṣe wá wáyé anabi Muhammad sallallahu alaihi wasallam níjọ́ kan àwọn Yahudi wọ́n kóra wọn jọ àdìsí yìí. anabi náà tún mẹ́nu bọ̀rọ̀ àrásà. bẹ́ẹ̀ni. tó ẹjẹ́ a máa tẹ̀síwájú sá. bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé àrá wọ́n ti sọ àrá lẹ́nu. orúkọ táwa sì ń pè ń bí nílẹ̀ Yorùbá tiwa kọ́ ni wọ́n ń pè ní àwọn ìlú míì tán tí ń sọ èdè míì yàtọ̀ sí Yorùbá. ṣùgbọ́n arọ́ẹ̀d ìyẹn ò lè change kó la hàn àwọn èèyàn gẹ́gẹ́ bí orúkọ tọ́lọ́run ń pè fún rẹ̀. Yorùbá ló ń pè lára. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn Ìgbò wọn lè pè lára. wọ́n á pè lórúkọ míì. tẹ́ bá dọ́dọ̀ Haúsá wọn á forúkọ míì ló máa jẹ́. tẹ́ bá kó Nàìjíríà gbogbo àwọn èdè wa tá à ń sọ Nàìjíríà náà lórúkọ tá ń pè àrá. ṣùgbọ́n Ọlọ́run gangan fún ní rọ́ọ̀d ló pè. rọ́ọ̀d ló ń sọ àwọn Yahudi wá kóra wọn jọ lọ́jọ́ kan wọn lọ bá Nabi sallallahu alaihi wasallam. wọ́n wá ń sọ fún Ànábì ṣe rí hadith safẹ́ka yìí ká lè mọ̀ pé authentic hadith ni hadith tó fẹsẹ̀ múlẹ̀ ni Abdullahi ibn Abbas radiyallahu anhu òun ló gba ẹgbà wáyé wa ṣẹ̀dẹ̀ mọ́ pé ẹni tá à ń sọ yìí àgbà sọ̀hábà ni àgbà sọ̀hábà tó máa ń wà pẹ̀lú Ànábì time to time tó yẹn gbé nínú àwọn sọ̀hábà tó gba hadith wájú lòun náà wà kọ́lọ́ mọ́ṣáì bá yọ́nú sí gbogbo àwọn sọ̀hábà Ànábì. ó wá ní nígbà táwọn Yahudi yìí dé lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé yá Aba Qasim àpèwọ bàbá Qasim fún wa nírò nípa àrá àwọn Yahudi yẹn náà kóra wọn jọ wọn lọ bá Ànábì ṣe mọ̀ pé tá a bá sọ̀rọ̀ nípa àwọn Yahudi àwọn wọn pèrè àwọn lọ́mọ lẹ́yìn Ànábì Musa alayhi salatu wasalam meanwhile kété tí Ànábì Isa ti dé níṣẹ́ tí wọ́n ti tán oyé nísìn kété tí Ànábì Muhammad ti dé àti Nasara àti Yahudi wọ́n gbọ́dọ̀ di mùsùlùmí ni èyí tí ò bá ti wá ṣe Islam nínú àwọn méjèèjì lẹ́yìn ìgbà tá Ànábì Muhammad ti dé Ànábì náà clarify yẹ sallallahu alaihi wasallam pé àfàìkú wọn làfàìmá rí náà Ọlọ́run bá ṣùgbọ́n ẹ̀kọ́ ni èyí tá a fẹ́ sọ ṣe wá rí àwọn Yahudi nígbà tí wọ́n kóra wọn lọ bá Ànábì àwọn náà béèrè lọ́dọ̀ Ànábì pé kí ó yá sọ fún wa nírò àrá kí náà ń pè ní àrá ma huwa kí náà ń pè ní àrá Ànábì sallallahu alaihi wasallam ó wá sọ fún pé ìwọ̀n tẹ́ bí mi malakun màláìkà kan ní minal malaikati Allah nínú àwọn màláìkà Ọlọ́run lòun náà wà àmọ́ iṣẹ́ tiẹ̀ muwakkalu bis sahab òun tiẹ̀ òun ò rányàn o kò rányàn rárá òun ò rányàn o kò sẹ́ndì nìyẹn òun ò rányàn o kí wọ́n sọ òun lè jẹ wọ́n lọ sọ pé lọ jẹ̀bi kan run ó lọ ń jẹrun nìyẹn lọ bá bì kan jẹ́ òun lọ ń bàjẹ́ nìyẹn no going back kò rányàn so tọ́lọ́run bá dẹ̀ ti gbéṣẹ́ ni lọ́n gbé lọ strike ẹni máa control ẹ̀ padà kù sí. wọ́n wá sọ fún Ànábì tí wàá tẹ̀síwájú wa ma'ahu makhariqu minan nari yasuqu biha sahab kì í ṣe pé wá dédé máa ń lọ nìkan o ó máa ń lọ pẹ̀lú iná òun máa ń move pẹ̀lú iná ni bẹ́ẹ̀ ni ṣé ẹ sì ń gbé tára bá sán
tá bá wo bó ṣe sán ní sánmà lóòótọ́ ó máa ń ṣáná ni. bẹ́ẹ̀ kódà bó bá jẹ́ pé òru ló sán ilẹ̀ á sáré mọ́ wà díẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ṣeun tó yẹ pé ìyẹn á rí mọ́lẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni Ànábì wa ń júwe bẹ́ẹ̀ fáwọn Yahudi yẹn náà pé òun máa ń rìn pẹ̀lú iná ni o kì í ṣe pé ó ń rìn pé kíní o ó máa ń rìn pẹ̀lú iná ni. Ànábì wa sọ bẹ́ẹ̀ fún wa. Ànábì wa ní ṣùgbọ́n bó bá rìn bẹ́ẹ̀ yẹn pẹ̀lú iṣẹ́ tó lọ jẹ́ yẹn kì í ṣe pé ó lọ ṣeré ó lọ strike gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe pa láṣẹ ni haithu sha Allah ibi tọ́lọ́run bá dorí ẹ̀ sí ló ń lọ bẹ́ẹ̀ yẹn ó túmọ̀ sí pé tẹ bá rí àrà tára san ihun tó ṣẹlẹ̀ àkọ́kọ́ ni wípé ó yin lọ́hùn ẹlẹ́kejì ẹ̀rù máa bà wá ẹlẹ́kẹta Ọlọ́run ọba fi lọ bá wọn kan wí Ọlọ́run bá fi lọ bá wọn kan wí ni. Torí tó bá jẹ́ pé àrà jẹ́ ohun tó common ni gbogbo ìgbàlẹ̀ ká máa gbọ́ ṣùgbọ́n ó ní àsìkò nítorí wípé ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú cloud pẹ̀lú ẹ̀ṣújò ìgbà míì òjò lè má rọ̀ but òjò yìí tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ nìkan wí nísìnyí ó fẹ́ bá wọn kan wí á kàn jẹ́ kí ojú sánmọ̀ pa lọ́lọ́ òòrùn á wọlé díẹ̀ ẹ̀ṣújò ó wà wá ẹ kàn tẹ̀ rí pé ẹ kàn tẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbóhùn ara gbùgbùgbùgbù ẹ mọ̀ pé òjò fẹ́ rọ̀ àrà ó máa wá mi sánmọ̀ gbùgbùgbùgbùgbùgbù a máa gbọ́ kìíní yẹn ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ṣújò ní tiẹ̀ ni ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ṣújò ni kódà ó lè má jásìkò òjò. ẹ̀ṣújò ni ẹ̀ṣú òjò ṣíṣú. ẹ ṣeun tẹ ẹ bá wa là ṣe mọ̀ pé Yorùbá ti wá díẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni sà. so nígbà míì ó lè má jásìkò òjò ó lè jásìkò ọ̀gbẹlẹ̀ ẹ mọ̀ nínú àrà tọ́lọ́run bá ń dá òjò kì í fi bẹ́ẹ̀ rọ̀ ní January tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni òjò dẹ̀ ń rọ̀ ní January lọ́dún yìí ó rọ̀ January 1st tó dẹ̀ rọ̀ gan tó milẹ̀. àṣeyọwọ Ọlọ́run lọ́lọ́run bá so Ọlọ́run bá tún máa ń pààrà láṣẹ láwọn àsìkò míì tí ì ṣàsìkò òjò ìfún lásìkò òjò náà ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tó bá wù ní láti jẹ́ kára lọ strike ni nígbà tójò bá ń rọ̀. àbíyèsí Ọlọ́run. so ìgbà míì náà tí ò bá ti kì í ṣàsìkò òjò á kàn tẹ̀ pàṣẹ fún sánmọ̀ àti oòrùn kan paramọ́ ni táwọn yẹn bá ti paramọ́ ẹ̀ṣú òjò yóò wà tẹ́ṣú òjò bá ti wá Ọlọ́run fẹ́ dára ni o ló fi já sí wípé Ọlọ́run bá ṣú òjò ọkàn wọ́n gbọ́dọ̀ balẹ̀ torí àti ìmọ̀ ohun tọ́lọ́run fẹ́ ṣe. tára bá sì sàn bẹ́ẹ̀ yẹn àti ilé àtoko gbogbo ẹ̀ pátá láti máa gbọ́. gbogbo ẹ̀ kò sí ẹni tí kò ní gbọ́ ohùn àrá. ẹ sàmú wá fẹ́ béèrè kan sà tára bá wá sàn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ máa sọ pé olùkóso àyàrá iná àkàtà yẹ́rìyẹ́rì ọkọ mi ò kí ló yẹ ká máa sọ nínú ẹ̀sìn Islam. Masha Allah alhamdulillah ṣe rí anabi sallallahu alaihi wasallam ó ṣe dáadáa fún wa púpọ̀ kọ́lọ́n bá ṣe àlékún ìkẹ́ àti gẹ̀fà nàbí sallallahu alaihi wasallam ṣe mọ̀ pé ìgbà mi wà tó ń gbé nígbà tá a wà kékeré tára bá san a máa ṣe. bẹ́ẹ̀ni kò ṣẹlẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ yẹn tó mi ránṣẹ́ a ní kílódé ara sàn ni eré ọmọdé ni kí ni pàmò kí ló dé ṣe pẹ̀lú ọ̀rọ̀ ara. ẹ ti mọ̀ pé ṣe rí Islam ẹ̀sìn tó pure ni tí ò sí àdàmọ̀dé ń bẹ. Ànábì sallallahu alaihi wasallam ó ní tí àrà bá ti sán immediately tó bá sán yẹn ihun tí mùsùlùmí ó sọ gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo òun ni subhanalladhi yusabbihu ra'd bihamdihi wal malaikatu min khifatihi. bàbá ẹ wá bá ń pè díẹ̀díẹ̀ fáǹfààní àwọn aráalé. subhanalladhi. bára bá sán nìyẹn o. gbólóhùn tí mùsùlùmí máa ń wí nìyẹn nígbà tára bá sán. a sọ wípé subhanalladhi. subhanalladhi. yusabbihu ra'd. yusabbihu ra'd káwa náà máa wí. bihamdihi. bihamdihi. wal malaikatu. wal malaikatu. min khifatihi. min khifatihi. ká ní ó ti yé wa wá. ẹ ṣeun púpọ̀. so ihun tá a máa wí nìyẹn àwa náà ó bọ̀ lọ á bá gbọ́ náà wọn bá tóbi. Allah. a ní subhanalladhi mi mọ́ fún ọba tó ṣe wípé. bí pé ẹ̀rọ kan mi ni mo fẹ́ ní ẹ wàá bá wa tú o ẹ má bá wa tú ní àti wá ń tu báyìí mímọ́ fún Ọlọ́run ọba tó ṣe wípé yusabbihu ra'd ọba tó ṣe wípé àrá tó sán yìí òun yìí lọ́wọ́ ni bihamdihi ó sì ń dúpẹ́ fún bó ṣe wá rìn tó ń dúpẹ́ fún àwa náà pẹ̀lú àrá báyìí lọ́hùn wal malaikatu min khifatihi kódà dúdùn rẹ̀ tó dún yẹn ó jẹ́ bẹ̀rù fún àwọn màláíkà ó sì jẹ́ bẹ̀rù fáwọn náà. Allahu akbar. so ìwọ̀n táwa mùsùlùmí máa wí nìyẹn subhanalladhi yusabbihu ra'd bihamdihi wal malaikatu min khifatihi. àwọn èèyàn wọn mọ àrẹ́kọ̀ọ́ tó pọ̀ kọ́ lára yín ní dáadáa torí pé orí social media ń sìn nǹkan ti dàrú púpọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ bá rí kékeré àfáà bẹ́ẹ̀ bá rágbà àfáà míì social media
oríṣiríṣi téèyàn ò lè pe ọmọ síbẹ̀ nínú ilé la ṣe fẹ́ kí tiwa yàtọ̀ kí ètò tiwa níkànnì Adéyínká Àyìndé Live yìí kó jẹ́ exceptional. mo wá fẹ́ béèrè ìbéèrè kan sà ká wá padà sí orí tọ̀dọ̀ tiwa nílẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ tún máa bá wa gbé wọnú ẹ̀sìn Islam náà àjọṣe wo ló wá wà láàrin àrá àtàwọn oníṣàngó tó jẹ́ pé ìtọ́lọ́hún sọ tẹ́ ẹ fi dá wa lẹ́kọ̀ọ́ tán yìí bàbá ojú wo ni. Alhamdulilayi Adéyínká bàbá kọ́lọ́hún máa ṣì wá lọ́nà àmín kọ́lọ́hún máa sì dá wa láàmú. àmín. ṣe rí nínú ìbéèrè tí àwọn Yahudi béèrè lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nígbà tí dáhùn lóhùn ìbéèrè yẹn tán wọ́n padà sọ fáwọn gbé gbogbo ohun tó sọ fáwọn nípa ara yẹn bó ṣe jẹ́ nìyẹn ó túmọ̀ sí pé wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ á béèrè lọ́wọ́ ẹ̀ láti lè fi confam bóyá ànábì Ọlọ́run ní lóòótọ́. so ìgbà tó wá gbọ́ gbogbo ohun tó sọ wọ́n wá sọ dákítà òótọ́ ohun tó sọ yẹn òótọ́. ṣé wá rí àwọn náà béèrè pé ohun ẹ̀ yẹn kí ló máa ń túmọ̀ sí àti pé iṣẹ́ wo ló fi ń ṣe tó wọ́n béèrè bẹ́ẹ̀ dandan àti wípé ṣé ó ní ìbáṣe pẹ̀lú èèyàn. àwọn tí wọ́n mú àrá sìn wọ́n ń wo iṣẹ́ tọ́lọ́run bá ń fi àrá ṣe wọ́n ń wo àrà tí Ọlọ́run fi àrá dá. ṣe mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní ibi tọ́lọ́run máa ń gbé làákàyè èèyàn kọ̀ọ̀kan lọ. bẹ́ẹ̀ ni sà. láti lè fi wọ́ Ọlọ́run bá tiẹ̀. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n a dúpẹ́ pé Ọlọ́run bá gbé ẹ̀mí àti làákàyè tiwa lọ sọ́dọ̀ òun nìkan tó dá gbogbo nǹkan. a dúpẹ́ o. kì í ṣẹjọ́ àwọn yẹn náà o kì í ṣẹjọ́ ó wọ Ọlọ́run bá kó tó bẹ́ẹ̀ ni ó sì tó bá dẹ̀ wù ó lè ṣe gbogbo alẹ́ ní tí ó máa sí lọ́hùn nìkan. Allah. ṣùgbọ́n mọ̀ọ́mọ̀ ṣe wá ní ká pọ̀ ní oríṣiríṣi ní tá a máa sìn ni. nígbà Ọlọ́run tiẹ̀ sọ pé òun kápá kóun ò ṣe gbogbo àgbáyé ní ẹlẹ́sìn kan. ẹlẹ́sìn kan ó ní ṣùgbọ́n òun ò ní ṣe bẹ́ẹ̀. kò ní ṣe náà ló ti sọ yẹn. títóbi Ọlọ́run. kò ní ṣe náà ni. ṣé wàá rí níbi ìgbìyànjú táwọn yẹn náà nípìnlẹ̀ wọn wọ́n ń wo agbára àti iṣẹ́ tọ́lọ́run bá ń fi àrá ṣe ni. làwọn wá wò pé táwọn bá mélé lọ́lọ́run kò burú. táwọn bá mú àrá lọ́lọ́run tí wọ́n kò burú. káwọn máa sìn káwọn máa bọ́. ṣe mọ̀ wípé anabi Ibrahim náà gbégbúrú gbèsè yẹn alayhi salatu wassalam nígbà tóun náà ń jẹ̀ràn tó ń wá Ọlọ́run ta ló tóun fẹ́ máa sìn nígbà tó rí oòrùn rèé Ọlọ́run bá tòun lélẹ̀ òun mélé lọ́lọ́run nígbà tó oòrùn wọ̀ ni rárá o kò yẹ kọ́ lọ́wọ́ wá kó tó lọ báyìí kò yẹ kọ́ lọ́wọ́ wá kó tó lọ just like that ó tún wá róṣùpá Ọlọ́run rèé nígbà tó róṣùpá náà tún wọ̀ ni èmi ló dé Ọlọ́run ò kí ń lọ kó máa bọ̀ iṣẹ́ rí yẹn náà ló wà lórí àwọn ẹni tá à ń sọ yìí nípìnlẹ̀ pé àwọn náà ń wá ká mẹ́lẹ̀ lọ́lọ́run. Allahu Akbar. ṣé a máa gbé Ọlọ́run dẹ̀ kọ́ ànábì Ibrahim yọ torí ó padà fi Ibrahim mọ̀nà fúnra ẹ̀. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n Ọlọ́run bá nínú agbára rẹ̀ ó fi èdídí fi dí ọkàn àwọn eléyìí kò jẹ́ kán dọ́lọ́run bá mọ̀ àwọn wá dúró níbi pé ẹja máa sin àrá tiwa. ọ̀rọ̀ tẹ́ sọ yẹn dàbí ṣẹrẹ ni tí òkè mọ tí ń gbà mí kò ní mọ̀ pé Ọlọ́run ló mọ̀ ṣòro yẹn fún un a rò pé mímọ̀ ṣe òun a máa rí àwọn tí wọ́n mọ tí bíi pé ẹ mọ tẹ́ ń ṣe tọ́lọ́run bá ṣòwò náà bíi tàwọn yẹn ń kọ́. Adéyínká bàbá kò sọ́kùnrin tí kì í wù kó ṣe ṣìnà. kò sọ́kùnrin tí kì í wù kó ṣe ṣìnà. torí kò sẹ́ni tó fẹ́ rí ohun tó dáa tí kò ní fẹ́ tọ́wò. Allahu Akbar. ṣùgbọ́n tẹ bá rẹ́ nìkan tí ò ṣe tó bá wá sọ wípé torí mi láìkẹ́ mi fi ṣe tó sì jẹ́ mùsùlùmí kò lẹ́san kan tí ó gbà lọ́dọ̀ Ọlọ́run. ṣùgbọ́n mi ń ṣe ṣìnà torí Ọlọ́run pa mí láṣẹ kí n má ṣe mi fi ṣe. ẹni yẹn ti yẹpẹrẹ ara ẹ̀ níwájú Ọlọ́run ó ti jẹ́ kọ́ Ọlọ́run bá mọ̀ pé tó bá tú mí lẹ̀ màá ṣe o ṣùgbọ́n torí pé o sọ pé ń gbọ́ lọ súnmọ́ yóò jẹ́ kémi náà súnmọ́. kábíyèsí Ọlọ́run. tó ti wà nísìn nìyẹn ó fi wá gbẹ̀san gbé yẹn ṣe bàdà. kì í ṣe pé torí pé ẹnìkan ti lọ kó àrùn rí wọ́n wá sọ fún lọ́sibítù pé tẹ́ ẹ bá tún súnmọ́ kínní yìí o bàbá kínní ló máa rán yín lọ́rùn á gbé a ò dẹ̀ ṣe ṣìnà mọ́ a dẹ̀ ṣe mọ́ ìyẹn ò ń ṣe pé wọ́n lẹ́sàn tó fẹ́ gbà. àlàáfíà tó fẹ́ fi ṣe tẹ́lẹ̀ náà dà. Allahu Akbar. nígbà tí kò sàlàáfíà mọ́. àbíyèsí Ọlọ́run. torí ohun tó ń wá ó ti rí. ó ti rí. naam ṣe rí àwọn àlìjànú gbogbo ẹni tẹ́ bá rí tó ń bọ àwọn nǹkan kan míì lẹ́yìn Ọlọ́run tó ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run tó dá gbogbo ayé àlìjànú ló ń pè ló ń bẹ̀ lọ́wọ́ ẹ̀. àwọn àlìjànú sápamọ́ sábẹ́ iṣẹ́ tọ́lọ́run bá rán àrà àwọn sápamọ́ sábẹ́ débi pé àwọn ẹni yìí àwọn àlìjànú náà máa wá ń consult iṣẹ́ tára máa wá ń ṣe yẹn àwọn náà máa ń fẹ́ ṣe torí ẹnìkan ò lè bẹ àrà níṣẹ́ àyàfọ́lọ́run tó dá àrà nìkan pẹ̀lú ayé alukur'an tá a sọ yìí àti ọ̀rọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìgbàgbọ́ mùsùlùmí
ṣùgbọ́n wọ́n á máa lo nǹkan míì lẹ́yìn àrá tó ti jẹ́ sí pé àwọn àlìjànú ló sápamọ́ sábẹ́ sábẹ́ kò ní jẹ́ rọ́ọ̀dì gangan tọ́lọ́run bá sọ bẹ̀t àwọn àlìjànú lè ṣiṣẹ́ àrà torí kò sí àrà tí àwọn àlìjànú ìdá nínú agbára tọ́lọ́run fún wa. ráìmù kan ló tún yọ mẹ́ẹ̀ kò sí àrà tí àwọn àlùjọ̀nú náà lè fi àrà dá. bẹ́ẹ̀ tí rí ṣe gbogbo ẹni tọ́lọ́run bá ti ṣe ní pèdèpèdè tọ́lọ́run bá ti fọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ lọ́rùn ìkẹ́ lọ́lọ́run bá ṣe fún. alhamdulilayi. bó ṣe jẹ́ ìkẹ́ náà ló tún já dánwò. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o. ọlọ́run ní jẹ́ ìṣìwí. àmín. so ihun tó fà á nìyẹn so kò sí ìbáṣe kankan láàrin àwọn oníṣàngó pẹ̀lú àrà gangan tá à ń sọ yẹn. tó jẹ́ tọ́lọ́run gangan yẹn. tó jẹ́ tọ́lọ́run gangan yẹn ṣùgbọ́n ìbáṣe wà láàrin àwọn oníṣàngó àtàwọn àlìjànú. àtàwọn àlùjọ̀nú. ìbáṣe wà láàrin wọn. ọlọ́run jẹ́ àárín yín pẹ́sà eléyìí tí ẹ fún wa lé ní fact àwọn aráalé náà wọ́n á ti mọ comment gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aráalé tẹ́ ń tẹ̀lé tó wa lọ. a ò gbé ètò yìí kalẹ̀ láti fi tàbùkùn ẹ̀sìn kẹ́sìn kan ẹ̀kọ́ la fẹ́ kọ́ nígbà Ramadan yìí lórí ìkànnì Adéyínká Àyìndé live afẹ́kájọ máa bu omi ọgbọ́n mu ìbéèrè tẹ́yin náà bá ní ẹ máa fi sí abala àríwísí tẹ́lẹ̀bù ń pè ní comment section nígbà tí àwọn àfáà wa tí wọ́n sì wà ń bí pẹ̀lú wa àjọ ṣe Ramadan ìtàn ni láṣọ bá mi Èdùmàrè Ọlọ́run ò ní kánjú pa yín kò ní kánjú pa mí kò ní kánjú pa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ẹ mọ̀ pé mo máa ń sọ wípé àwọn èèyàn míì wà wọn ò ní láǹfààní àti kọ nǹkan tó wù wọ́n lọ́kàn sí comment section wọ́n á fẹ́ private chat wọ́n á fẹ́ private call yín ẹ̀sà ẹ bá mi yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín o fún gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń wò káàkiri àgbáyé sà. 08026261987. lẹ́ẹ̀kan sí sà. 08026261987. Mashallah. Ṣé òun náà lè ń lò fún WhatsApp sà? Bẹ́ẹ̀ni. Kì í ṣe ìtọ́ máa pè tó máa jẹ́ pé PA ló máa gẹ́gẹ́ ustaz busy. Èmi ò tí ì ní PA. Ẹ̀yin náà PA ara yín. Ọlọ́run jẹ́ àárín yín kẹ́. Ní ọ̀la lágbára Ọlọ́run a tún máa ṣe àgbéyẹ̀wò nǹkan míì tó jẹ́ tọ́pìkì mi. Ṣé ní gbogbo àwọn tá à ń tírìtì yìí náà tí wọ́n bá ní kán tẹnu bọ̀ ó lè jẹ́ ọ̀rọ̀ àrá nìkan la máa sọ fún 30 days tàfi mọ́ parí àwẹ̀ ṣùgbọ́n ká lè máa bọ́ sí ìpele míì from one ìpele to another ìpele so táàdẹ̀ ní dọ́dọ̀ onípele ó ti yé yín à bẹ́ẹ̀ ṣe mọ́ ń ṣe àwọn olólùfẹ́ wa tí wọ́n dẹ̀ jẹ́ olólùfẹ́ yín náà tí wọ́n wò wá ẹ bá mi ṣàdúrà fún wọn dátà làwọn èèyàn ń ná ẹni tó ṣíà náà oore ló ṣe ẹni tó gbọ́ náà tó tún máa sọ fẹ́ lòmíì náà òun náà tún gbà ládàá bàbá kọ́lọ́ má kánjú pa kọ̀ọ̀kan nínú gbogbo àwọn fans followers Adéyínká Àyìndé live yálà Nàìjíríà àbí lókè òkun ẹ bá ń ṣàdúrà fún wọn sà. Gbogbo ẹ̀yin fáǹsì Adéyínká Àyìndé pátápátá bí ò bá sẹ́yìn kò sádéyínká o. Ọlọ́run ọba ń gbọ́. bí ò bá sẹ́yìn kò sádéyínká ẹ̀yin gangan lẹ́ ń jádéyínká òun lòun jáyìndé. mo mọ rírì yìí o. Ọlọ́run wa kó méjèèjì ó kò pọ̀ lẹ́fí ń pè ní Adéyínká Àyìndé gbogbo ẹnìkọ̀ọ̀kan tí yín náà pátá ẹ̀ ní mọ̀ nira o. àmín. owó lẹ̀ ń ná. wàláì. ìgbìyànjú lẹ́yìn náà ń ṣe yìí gbogbo ibi tẹ́ ti wá ń rí tọ́rọ́ kọ́bọ̀ Ọlọ́run ní jẹ́ ó dí máa yàn. àmín. ọba tí wọ́n ń la ọ̀nà fún ọ̀gbàrá nígbà tó máa ráyé bá gbìyànjú àti dínà mọ́gbàrá Ọlọ́run yóò bá lànà fún yín. àmín. kódà bẹ́ẹ̀ ṣe ń wò mí Ọlọ́run wọlá agbára àti àlùbáríkà tó fi sínú oṣù Ramadan tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹni tọ́nà ti dí mọ́ nínú ẹnìkọ̀ọ̀kan yín Ọlọ́run bá lànà rí fún yín. àmín o. gbogbo ẹni tọ́lọ́run ti la ọ̀nà fún Ọlọ́run ní dínà mọ́ yín o. àmín. gbogbo àwọn èèyàn tó bá fẹ́ wá sáré pé òun ó dínà mọ́ ẹnìkọ̀ọ̀kan yín Ọlọ́run máa ṣàìbá gbàgbára lọ́wọ́ wọn. àmín. wala hawla wala quwwata illa billah. Adéyínká Ọlọ́run ní dínà mẹ́yìn náà o. àmín sà. ọmọ aráyé ò sì ní dínà mọ́ yín o. àmín. Ọlọ́run wá ní fi ilẹ̀ fọmọ aráyé mú. àmín. torí tọ́lọ́run bá ò bá ti mú yàn nígbà mi ó máa ń dẹ̀yàn ẹgbẹ́ èèyàn sí yàn pé kó mú yàn Ọlọ́run bá ò ní mú yín kò wá ní dẹni tí ó mú yín kò ní dẹ́ sí yín. àmín. wala hawla wala quwwata illa billahi aliyil azim. ẹ ṣeun púpọ̀ sà lágbára Ọlọ́run á tún tẹ̀síwájú lọ́la ẹ ṣeun sà salamu alaykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh.